ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá bẹ́nu wọn pàápàá. èmi àti Sina àwa la jọ wá bá Abdullahi ṣùgbọ́n èmi tèmi rí mò ń kàn tẹ̀lé wọn lọ ṣùgbọ́n mo máa ní gẹ̀ẹ́tì ara mi tí n bá gẹ̀ẹ́tì ara mi ni kò yẹ irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn àjọ mara rí ní ìmọ̀ wọn ìpè kájọ sọ̀rọ̀ ìpè èmi ni mo fa ẹnìkan wá. báwo wá ló ṣe wá jẹ́ ara àwọn tẹ́ ẹ jọ lọ ṣiṣẹ́ yìí. ìgbà tí èdè yẹn dì mí Sina pè mí lérí aago ìgbà tó pè mí lérí aago mo wá bá kò sí anybody tó ṣe é rí àfi èmi gan ni ṣe é rí ṣùgbọ́n èdè tó kọlù wá yìí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi gan ní gẹ́ẹ̀tì ara mi tí n bá gẹ́ẹ̀tì ara mi ni kò yẹ kí irú èdè yìí kó kọlù mí. ẹni àkọ́kọ́ nínú àwọn ọmọ Yorùbá tọ́wọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe jí àwọn èèyàn yìí gbé ibẹ̀ láti rí arákùnrin kan tí wọ́n pè ní Adéwuyì Sunday ṣe é rí orúkọ yẹn kò nídìí ẹsẹ̀ṣẹ̀ náà ọmọ Yorùbá ni Adéwuyì Sunday lórúkọ ẹ̀ nígbà tí ọwọ́ tẹ Babangida Buhari Awalu tó jẹ́ ọlọ́kadà Ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n ti mú bákan náà lọ́wọ́ tó tẹ Kabiru Aliyu yìí náà Ọ̀yọ́ nílùú Ìbàdàn ni wọ́n ti mú ìkan náà tún bẹ Àyànwọlé Gbénga ọmọ Yorùbá nìyẹn náà wọ́n mú òun náà ìgbà tí wọ́n ṣe follow up investigation lọ́wọ́ tẹ Àyànwọlá Gbénga bákan náà látún rí Rafiu Abdulmajid ìyẹn náà ń tiẹ̀ wọ́n ló ní nǹkan ṣe pẹ̀lú àwọn tí ń kó nǹkan lọ fáwọn ẹranko yìí tí ń bẹ nínú igbó bákan náà ni graduate student ẹni tó gboyè jáde nínú ìwé yunifásitì ọmọ Yorùbá ni o ẹ worúkọ ẹ o Adélẹ́yẹ Ayọ̀mídé a graduate wọ́n mú òun náà ṣùgbọ́n bó ni wọ́n ṣe mú gbogbo àwọn èèyàn wọ̀nyí ṣe é rí èmi ni Babangida Aliyu Awalu ọ̀kadà ní í ṣe ẹ rí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọlọ́pàá kọ́kọ́ announce wípé ọwọ́ àwọn ti tẹ àwọn èèyàn 6 kan bóde lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n láwọn ni informant àwọn èèyàn wọ̀nyí nínú wọn láti rí àwọn tó ń gbé oúnjẹ lọ fún wọn nínú igbó inú wọn láti rí àwọn tó ń fún wọn ní information pé ibi ni ẹ gbà o ọ̀nà báyìí ni ẹ gbà o báyìí ni kẹ́ ẹ ṣe rìn o àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ tẹ̀ bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n ṣe wá rí èyí tó jẹ́ university graduate láàrin wọn ìyẹn Adélẹ́yẹ Ayọ̀mídé wọ́n ní òun fóònù ìkan nínú àwọn èèyàn tí wọ́n kó wọgbó yìí ọwọ́ rẹ̀ ló wà fóònù yẹn ni wọ́n track tí wọ́n fi ró mú iṣẹ́ wo ló ń ṣe ń tiwọn òun náà bí àwọn carrier àwọn logistic supplier ló náà àtàwọn tí wọ́n bá wọn mọ̀ gba ransom. ìjọba ẹ má lérò pé wọn ní padà ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ lókè ọ̀yà tí wọn bá lọ bá wọn tún padà àmọ̀nà tẹ́ ẹ gbé gbà o bóyá sójà lọ́gbà wọn ni o bó sì jẹ́ pé àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí they have the spirit of resilience ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o times 20 àwọn tí a kó yẹn ní ti kó lọ́kè ọ̀yà níjọ tí bandit ti ń jà nílẹ̀ haúsá ńlọ ti yẹ ká máa mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé sètáànì ti lọ o sètáànì gan ni o ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park federal government àti state government iṣẹ́ àwọn ilẹ̀ fẹ́ ṣe lórí ẹ̀ tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀yẹn is more than 1,000 wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀ àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀ wọ́n dẹ̀ tún sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀ àdúgbò òbí tí wọ́n ti ń wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kíkì eruku láì àìsíṣẹ́ kan ẹ̀yìn tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ẹ̀fún máa lọ donate gbogbo tí ò necessary kiri ẹ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí ìjọba ẹ wá fàìtì àwọn tí wọ́n máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní ọlọ́ ní apá bọ́lọ́lọ́ ti ní ká ẹ pa bádẹ́wò kan bá ti lọ àwọn gbàgbé ni o President Tinubu Governor Ṣèyí Mákindé gbogbo ìjọba Nàìjíríà tíríìpù kan ètò lè ẹ lọ kọ́lẹ̀ tíríìpù kan ò tó lè we need to learn from past experience of the northerners ẹ lọ́wọ́ tó ti ṣẹlẹ̀ nílẹ̀ haúsá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ wọ́n tún rémi ìlú ni o àmọ̀nà tẹ́ ẹ gbé gbà o bóyá sójà lọ́gbà wọn ni o bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀ they have the spirit of resilience ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí ìmọ̀ràn fẹ̀yìn tẹ́ ẹ dé
àsàrà ìlú tọ́lọ̀ ń gbà yín lẹ̀ lẹ́nu àwọn àsàrà ìlú. Ìmọ̀ràn àkọ́kọ́ fún yín ẹ mọ̀ ń tẹ́ fẹnu sọ. Gbogbo ń tójú bá rí lójú ogun kọ́lẹ̀ dá sọ. Gbogbo èèyàn kọ́lẹ̀ grant interview fún. Ẹ mọ̀ ń tẹ́ fẹnu sọ ẹni. Ìkejì, ẹ má blame anybody. Ẹ sá máa dúpẹ́ fọ́lọ́run. Lágbájá ò kí fámìlì mi, tàmàdò ò kí fámìlì mi. Ẹ máa dúpẹ́ fọ́lọ́run tó là yín lẹ́nu kú. Ntí mílíọ̀nù èèyàn bá lọ tí wọn ò bá bọ̀ lẹ́yìn bá lọ tẹ̀ bá bọ̀. Olóríire ni yín, kẹ́sì máa ṣàdúrà fẹ́ni tó kú nínú yín. Ẹlẹ́ẹ̀kẹta, ìjọba bó o láti rehabilitate àwọn tí wọ́n lọ tí wọ́n bọ̀ yìí. Àtúnṣe wo níjọba fẹ́ ṣe nínú ayé wọn? Bó o ní wọn ò ṣe ní jìyà dànù? Bó sọ ń bẹ̀rẹ̀ wá sí i, mo ní ọ̀ràn wo làwọn pípù yìí dá? Wọn àdáràn kankan, they didn't commit any crime. The only crime they committed is the fact that they are Nigerian. Ọwọ́ pé ẹjọ́ ọmọ Nigerian ni lọ sọ wọ́n dọ̀daràn. Ìjọba ń gbìyànjú lóòótọ́, kíní yìí ti ń wọ́ bọ̀ ẹwà tí gba Ọbásanjọ́ ti ń bẹ nípò tọrọ Boko Haram títí ìṣẹ̀lẹ̀ ẹ̀bọ̀. Ó yẹ onílàáká ìpé ìbò 2027 ló wà lábẹ́ wàhálà ìtòfipọ̀ tó báyìí. Àmọ́ o, bí kíní kan bá jẹ odidi ẹran, ìyẹn tó bá jẹ odidi, ọmọdé tó bá jẹ odidi màálù ni ó ti dópin ẹran jẹ. Ètí ẹsẹ̀ ńlẹ̀ Yorùbá yìí Ọlọ́run kó ṣe lópin tí wọ́n fi ní sèmí mọ́. Ìjọba ẹ má lérò pé wọ́n ní padà. Ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ lókè ọ̀yà. Tí ẹ bá lọ bá wọn tún padà. Ẹ jẹ́ kí security ó dìde. Ẹ lọ ṣàtúnṣe Old Ọ̀yọ́ National Park. Èyí tẹ́ bá fáwọn onílùú ń bẹ̀ fún wọn. Gbogbo ibi tí ẹ ti ń wà nǹkan ẹ lọ stop ẹ̀. Ìjọba ẹ wá fight àwọn tí ẹ máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní Ọlọ́run ní apá. Bọ́lá Ọlọ́run ti ní ká ẹ pa. Gbogbo àwọn onírèdíkà ideology. Ìjọba ẹ lọ ṣiṣẹ́ lórí wọn. Ẹ má lérò pa wọn ni wọ́n jẹ́ kẹ́ rọ́nà lọ. Gbogbo àwọn onírèdíkà ideology yìí wọ́n dákẹ́ o. They keep on saying this rubbish. Tí wọ́n lè sọ ní Saudi Arabia kan máa bara wọn lẹ́wọ̀n. Wallahi, mo fi Ọlọ́run búra, wọ́n lè sọ nǹkan sọ yẹn ní gbangba Saudi Arabia kan máa bara wọn lẹ́wọ̀n. Ọlọ́run ni apá ni. Wọ́n bí ọ léèrè pé ta ló fẹ́ pa. Ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́? Ṣé ẹnìkan dáràn wọ́n ti mú délé ẹjọ́ ni? Ṣebí ilé ẹjọ́ ní òdájọ́ pípa? Ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́ ni? Gbogbo eléyìí bíjọba ò bá tètè ṣe ń tó yẹ kan ṣe, Ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn rẹ̀. Gbogbo igbó tó sọ̀rọ̀ àǹtí wa bó la ṣe fẹ́ take over bẹ̀. A gbọ́ pé wọ́n ti kó àwọn sójà kan, wọ́n ti kó bùdó sójà kan sẹ́gbẹ̀ẹ́ Old Ọ̀yọ́ National Park. A gbọ́ bẹ́ẹ̀. Ẹ wá dúró sójà tí wọ́n lọ. Àwọn tí wọ́n kú sínú igbó Sambisa la fẹ́ kà ní. Àwọn tó kú sí Niger State, àwọn la fẹ́ kà ní. Àwọn tó kú sí Zamfara, àwọn la fẹ́ kà ní. Ẹ wo iye ọlọ́pàá, ẹ wo iye DSS. Ní nǹkan tó wà preventable, nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. Mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá, mẹ́ta nìṣòro Nàìjíríà. Àkọ́kọ́ mẹ́ta yẹn ni pé intelligence wa low láwọn area kan. Intelligence àwọn uniform Nàìjíríà strong gan o. Bẹ̀tàbò sí bá ti wọ̀. Tó bá ti di pé ọmọ àparò, wọ́n gbé ọmọ àparò sábẹ́, á dàbí ẹni pé Nàìjíríà ò mọ nǹkan tán ṣe. A kì í fura kádánwò tó dé ní number 1. Ẹlẹ́ẹ̀kejì, bádánwò bá dé tán, àìtètè dìde lójú ẹsẹ̀ pé rárá ẹmú. Bákan ló ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní Nàìjíríà yìí náà ni. Ọjọ́ mélòó wọ́n sì rán helicopter, wọ́n rán aeroplane, wọ́n wá gbé ọmọ wọn tí wọ́n mú nù kó Sambisa. Ọlọ́run tá a bá ń bẹ̀ ẹ́ pé kí Nàìjíríà ó develop to that level, à ń bẹ Ọlọ́run ní ọwọ́ ìjọba ló wà. Tí wọ́n fi wá lo oṣù méjì nínú igbó, kí lẹ̀ṣẹ̀ àwọn èèyàn yìí? Ẹni tí wọ́n dún bú kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kójọ́ ọmọ Nàìjíríà. Àwọn tí wọ́n kó kí lẹ̀ṣẹ̀ wọn? Ẹ̀ṣẹ̀ wọn ní pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn, ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ló kórí burúkú bá wọn. Gbogbo ohun tí bá ń jẹ́ àdánwò láyé, ìjọba tó bá ti ń bọ̀ ẹ tètè máa fura. Prevention is better than cure. Owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o. Mẹ́ta ni ìṣòro Nàìjíríà. Àkọ́kọ́, àìtètè fura tádánwò bá dé, tádánwò fi wọlé àìfura. Tádánwò bá wá dé, àìtètè tún lé àdánwò wọgbó. Níjọ́ tí bandits ti ń jà lókè ọya, ti ń jà nílẹ̀ Haúsá, ńlọ ti yẹ ká mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá kan. Ó wá kanlẹ̀ Yorùbá, a máa dúpẹ́ fọ́lọ́run níjọ́ títí ń jà kiri. Tílẹ̀ Yorùbá yàtọ̀. Gbogbo ayé mọ̀ wípé ìran Yorùbá
bá ní nǹkan kan jẹnu lọ́wọ́ aláàfẹnujà Yorùbá káì afẹ́fẹ́nu payérun lórí ọ̀rọ̀ àwọn tí wọn kó yáwọ́ ta ìran Yorùbá máa dúró times 20 àwọn tí wọn kó yẹn ní ti kó lọ́kè ọ̀yà ariwo tó nǹkan àmọ́ ìgbà tó kàn rán Yorùbá ariwo láìjà pariwo sọ́lọ́run àtún pariwo sẹ́nìyàn ìyẹn jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tọ́lọ́run dá wá sí wá rí àdánwò alákọ̀ọ́kọ́ ìjọba kì í fura ọmọ Nàìjíríà fura tádánwò fi dé pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kejì bádánwò bá dé àkí ń tètè fura pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run bá wa bá a lé àdánwò kan lọ á rìláàsì ni títí tómi ò fi tún wọlé Nàìjíríà ó rìláàsì ni àkí ń dìde lásìkò nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lọ ẹ̀yin tí wọ́n kó lójú tí wọ́n kó lọ tẹ́ ẹ padà ẹnu kìnìún lọ́lọ́run ti gbà yín o wàláhì ẹnu kìnìún ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí àdàbà tí wọ́n fi sínú pọ́ọ̀tì kan lókè pọ́ọ̀tì kan nsàlẹ̀ wọ́n wá dáná burúkú mọ́ lábẹ́ wọ́n wá gbé òkúta wọn gbé lé lórí ká wá gbọ́ pẹ̀lú àdàbà yẹn yọ jáde ṣé ẹ mọ̀ pé ìyanu mírèkù tó ga ni ìdí nìyẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe eléyìí. àwọn orílẹ̀-èdè tí wọ́n gbọ́n láyé tàdánwò bá kan àwọn orílẹ̀-èdè challenges ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wọ́n fi máa ń create ni. ẹ wá dúró àpáta tí ń bẹ Saudi Arabia àpáta yẹn gangan ni ẹ lò láti fi create. ẹ lọ wo ilẹ̀ Iran fìtínà tó kàn wọ́n fi create ni. ẹ lọ wo àwọn ìlú tí wọ́n dá tọ́lọ́ ń dá sórí òkun wọ́n lo agbára wọn challenges yẹn wọ́n fi create ni. àmọ́ kí ló dé tó pé challenges Nàìjíríà yìí máa mú wa dúró sójú kan ni. ó yẹ ká máa kí ìjọba tá a bá máa appreciate ìjọba ó yẹ ká máa appreciate ìjọba pé ìjọba wọ́n ti ṣe bíríìjì sórí òkun lẹ́kọ̀ọ́ wọ́n ṣe bíríìjì sórí òkun londo ní tí ò ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè kan tó yẹ ká máa appreciate ìjọba sí nìyẹn. gbogbo àwọn ìjọba tó ti kọjá lọ kí wàá láṣeyọrí wọn báyìí ẹ wo iye ẹ̀mí tọ́lọ̀ wọn bi léèrè báyìí mọ iye kúérì tẹ́ dáhùn níwájú Ọlọ́run tẹ́ mọ̀ kankan parẹ́ nítorí pẹ́yìn la fi sí pé kẹ́ ẹ pàṣẹ ni torí pẹ́yìn la dìbò fún ẹ̀yin lẹ́ ń jó lórí wa ni àtẹni àdìbò fún àtẹni tá àdìbò fún sọ́kálukú yín sàtì wà ń bẹ̀ náà ẹ ṣe nǹkan tẹ́ fi ní fúnra yín ní wàhálà mọ́ wàláì if you do supposing you do the needful tó bá jẹ́ pé n tó yẹ lẹ́ṣẹ̀ ni you wouldn't have troubled yourself so much on the coming election gbogbo yín láì yẹ nìkan lẹ̀ tó bá jẹ́ pé ẹ ṣe n tó yẹ ni wàhálà yín ò ní tó báyìí lórí ibo àwọn aráàlú gan lámà pariwo pé kílẹ̀ tó fẹ́ kíjọba ò ṣe kílẹ̀ tó fẹ́ kó ṣe àmọ́ gbogbo yín látòkè délẹ̀ Ọlọ́run lábẹ́ kó bá ní dúró tì í iṣẹ́ yóò tí ì yọ pẹ́ẹ́pẹ́ o eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé Sátánì ti lọ o Sátánì gan ni o Sátánì gan ni kò lọ o ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park federal government àti state government iṣẹ́ wo lẹ fẹ́ ṣe lórí ẹ̀ pẹ̀lú wàásì tí mo ṣe kẹ́yìn àwọn èèyàn sì tún pè tán sọ fún mi pé níta sọ yẹn kò correct ẹ̀ ń sọ wípé tírélà 10 ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé tírélà 10 ló ń jáde lójúmọ́ kan níbẹ̀ yẹn tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn is more than 1,000 tí wọ́n tó tẹ̀léra wọn wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀ àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀ wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀ wọ́n dẹ̀ ní kíní tán wà yẹn kò lè tọ́dún 10 tí ó fi tán àdúgbò òbí tí wọ́n ti ń wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kìkì eruku láì kò sí development kankan àwọn dẹ̀ ń kó wọn lọ fi tún Chinese ṣe wọ́n lọ fi tún China ṣe tún lu wọn ṣe ìlú tiwa lọ́wọ́ àlérúkú láì ìlú tiwa nílùú up nepa ẹnujọ́ mẹ́ta tí mínísítà tuntun sẹ́ẹ̀dẹ̀ tẹ́gbẹ̀ ní nọ́ọ̀sẹ̀ improve díẹ̀ iná yóò improve pẹ́ẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ń gbà tẹ́gbẹ̀dẹ́ àríkó improve àkàbẹ́ lọ́ni àwọn tí ń bẹ lábẹ́ power bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ nìkan dé wọ́n ṣe lálejò díẹ̀ kọ́ má jẹ́ pé wọ́n ń ṣe tẹ́gbẹ̀ lálejò ni o kó jẹ́ pé wisdom ẹ̀ ńlọlọ́run fẹ́ fún láti yọrí lórí eléyìí nínú ẹni tí tó ń bá ìjọba Tinubu ṣiṣẹ́ táráyé ń ṣàdúrà fún òní Zaccheaus Chief Zaccheaus ọkùnrin 15 tó ẹ̀dí FRC ọkùnrin 15 aráyé ń ṣàdúrà fún àwọn èèyàn ò lè bá wọn di gómìnà kan dààmú jìnnà torí tẹ̀tẹ̀ òpópó wọn ti lómi nílẹ̀ àìsíṣẹ́ kan ẹ̀yìn tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ìfimọ̀ lọ donate gbogbo tí ò necessary kiri ẹ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá pé ẹ má ṣe ní ẹ má somi ẹ sá fún wọn lóúnjẹ
níjọ́ náà lọ́hùn 1,000 naira ìrẹsì 1,000 naira kóńgò kan àbí 1,000 naira wọ́n fún kóńgò rẹ̀ sí kan wọ́n sì fún 1,000 naira níjọ́ náà lọ́hùn kí wọ́n wọlé ìbò lóòótọ́ lẹ́yìn ẹ̀ ló di 5,000 lẹ́yìn ẹ̀ ló di 10,000 ìbò ilé tí wọ́n dì lọ yìí 20,000 ni wọ́n pè allegedly kò sójú mi àmọ́ gbogbo ayé ló rìpọ́ọ̀tì bẹ́ẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé ìbò 2027 ká máa retí pé 20,000 náà ni ó tún yanjú ẹ̀ ẹni ebi ń pa ògbọ́ yàgò ẹni tí ẹlòmíì tí ó jẹ lápò lówó ó jẹ gbọ́múlé láǹtà lówó ó jẹ gbẹ́sẹ̀lé láǹtà lówó ó jẹ cooperative níbi ẹlòmíì tí ó kó síra ẹ̀ sádánwò àìmọye èèyàn tí wọ́n ti fi kíní bàjẹ́ lórí fóònù gbogbo contact ẹ̀ ni wọ́n mọ̀ send messages lágbájájà wọn ní gbèsè bí nàìjíríà ṣe rí ni sẹ́rù yẹn ni wọ́n ná 20,000 sí tí ò ní gbà bàbá sọ pé ẹ mọ́ gbowó kẹ́ ẹ tó dìbò wọ́n ti fara ní aráàlú yìí jù ara ti ní aráàlú jù ìnira yìí pọ̀ kọ́lọ́hún ó bá wa ṣe ni kájú pẹ́ faláwùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé ẹ̀yà ara yáwọ́ ta bá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni ó bọ́ ọlọ́run lẹ́jọ́. àwa dúpẹ́ faláwùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé ta bá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni ó bọ́ ọlọ́run lẹ́jọ́. ọ̀pọ̀ ló wá sọ́wọ́ báńkì tí wọn ò tún padà sílé owó sọnù ẹ̀mí ò padà ta ni ó bọ́ ọlọ́run lẹ́jọ́. àwa dúpẹ́ faláwùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. àti tíṣà àti gbogbo ọmọ sùkúù tí wọ́n kọ́ tẹ̀ padà abáyín dúpẹ́ fọlọ́run. ta ni ó bọ́ ọlọ́run. àwa dúpẹ́ faláwùsá tí gbogbo ẹni tí wọ́n kidnap tẹ̀ padà. tá a bá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni ó bọ́ ọlọ́run lẹ́jọ́. ẹ jẹ́ ìfìtàn kan parí àwọn ọmọ Israel bí ẹ ṣe jàjàbọ́ lọ́wọ́ ogun Fáráò kì í ṣe pé àwọn ọmọ Israẹli kì í máa ṣe pé wọ́n máa jókòó wọn retí pọ́lọ́ wọn máa gbà wọ́n lẹ̀ wọ́n jáde tán ni wọ́n mọ̀ pé àwọn ó sọ́fà bẹ̀tì lẹ́yìn sọ́fà yìí lẹ́yìn sọ́fìrì yìí wọ́n mọ̀ pé ìrọ̀rùn ní bọ̀ wọ́n di àfẹ́ra òní tó bá jẹ́ kódà ní tí ò tó yẹ kán díà wọ́n díà òkun blọọkù wọn wájú Ọlọ́run tó fà wọn yọ bẹ̀ wọ́n díà gbogbo nǹkan wọ́n rìn ní àìmọye ọdún in the wilderness tí wọ́n rìn kiri kọ́nà wọn tó wá là wọn pátápátá kí Fíráò náà tó wá tẹ̀lé sórí òkun ọmọ Nàìjíríà ní ti ń bẹ ńlẹ̀ yìí ẹ má jẹ́ ká relax ẹ jẹ́ ká ní fura ẹ máa sọ gbogbo àwọn tí wọ́n bá ń wọnú igbó ẹ̀yin tẹ̀ ń bẹ ní àdúgbò Ọ̀yọ́ National Park ẹ máa ń tójú gbogbo yín náà rí látara tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá tó ráhùn míì tán tọ̀kadà wọnú igbó ẹ má tètè pariwo kẹ́ ẹ tún máa wòran gbogbo ẹ̀yin tẹ̀ ń ta oúnjẹ fáwọn kírímínà ọlọ́ọ̀dà yín mọ̀ ìjọba ẹ mú wọn ẹ wá wọn rí ẹ mú wọn. bá a bá lè ṣerú eléyìí wàláhì àdánwò yìí ò ní ṣẹlẹ̀ mọ́ nítorí náà ní parí lẹ́ẹ̀kan sí i adúpẹ́ fọlọ́run ọba tó dá yàtọ̀run adúpẹ́ lọ́wọ́ president Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ọkọ first lady ìyá alákàrà bí bàbá ṣe pé nù ọkọ first lady kan ṣoṣo ọkọ first lady pàápàá ọkọ beautiful first lady akínyìn ẹ kú àṣeyọrí lọ́lọ́run máa fún yín ṣe failure will never be your portion. à ń fàsìkò yìí ran yín létí gbogbo àwọn tó kù ní òkè ọ̀yà ẹ dákun ẹwọ́ náà bẹ́ẹ̀ sì gbà wọ́n náà sílẹ̀ bẹ́ẹ̀ bá gbà wọ́n sílẹ̀ tán ẹ bá wa blọọkù bí tí nǹkan yìí ṣe ti ń wá ẹ lọ stọọpù gáàsì tí wọ́n mí oxygen ò gbọ́dọ̀ débẹ̀ mọ́ ẹ stọọpù ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe léyìí Ọlọ́run ló mọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ tẹni tó dé la rí lẹ́nìí Ọlọ́run ló mẹni tí ó kàn lọ́la ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o ẹ máa fojú ẹ̀gbẹ́ kan sùn bọ́ ọba sùn bọ́ ọba ń bíjọba ọba fún wa níbọn ládàá paná àdá láàmú fígbèrí ní Ọlọ́run ò ní jẹ́ aládánwò èyí tó yọ̀bọ̀n omi ń bẹ́nu wọn tí ò bá sí fìtínà ti bẹ́lẹ̀ àwọn ọmọ tí ń gbé èké ìdání nínú ògbó yìí omi ń bẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ alìkìyàmọ̀ ni àmọ́ ní tó gbé dání ọ̀rẹ́ rìn bùndúkù ọmọ bùndúkà ìbọn ní dẹ́bẹ̀ ọ̀rẹ́ rìn ẹni wọn bá tẹ̀ sí la alìkìyàmọ̀ sòsè nítorí náà ní parí ọmọ akéwògbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe ká yéé ọmọ akéwògbẹ̀rù.
ẹrù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfó. 08057818180. Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́? Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́? Ọ̀pọ̀ ló wá sọ́wọ́ báńdíìtì tí wọn ò tún padà sílé. Owó sọnù ẹ̀mí ò tún bọ̀, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́? Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́? Ọba tó ní wá ìwọ la dúpẹ́ fún. Gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ tìrì Ọlọ́run ni. Bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́nìkan kan wálé tó wọ̀ wálé kí la fẹ́ ṣe? Èèyàn wálé, owó sọnù, àwọn security sọnù, kò sí ní tẹ́dà fẹ́ sí fọlọ́. Gbogbo ẹ̀yin tẹ́ lọ tẹ́ bọ̀, àkìyàn kú oríire. Kò easy. Kì í ṣe gbogbo èèyàn tó bá bọ́ sẹ́nu kìnìún ní fi padà o. Mo wo fíìmù kan lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ àná, eléyìí tó go viral. Ọmọkùnrin kan tó há sọ́wọ́ kìnìún tí kìnìún gbọ́ wálé lórí. Tẹ́nìkan dẹ̀ nagi sí tán fi lé kìnìún yẹn. Ojú ẹsẹ̀ ní brain mi ń lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ nínú igbó àti tíṣà àtàwọn ọmọ tí ń bẹ ń bẹ. Máìndì mi padà síbẹ̀. Mo ní Ọlọ́run o, wọlá bó ṣe yọ ẹni yìí ò sì bá yọ àwọn èèyàn yìí náà. Àdúrà gbogbo ọmọ Nàìjíríà ló gbà kí ṣàdúrà ẹnìkan. Ìgbé gbogbo wa tá a ké sọ́lọ́run ló fi gbà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ wálé. Gbogbo ń tójú rí tí wọ́n bá ń sọ pé Mọ́kà márò ń tójú yín rí bẹ́ẹ̀ ní jẹ́ Mọ́kà márò. Àmọ́ o, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run ní ṣe wàkúnná kásìyàmìdá sọ́ba màrọ́mìyà fàrọ́mìyà sọ́ba. Ẹni tó ta nǹkan òun nínú ẹ̀ ń dùn tọ́ba gàrísù àfàtọ́ba wàgàrísùn tọ́ba gàrísù àfàtọ́ba wàkúnná kásìyàmìdá sọ́ba fàrọ́mìyà. Ó jà gẹ́gẹ́ bí ẹni tó mú ọfà tó ta tó dẹ̀ bá ẹran. Tinú ẹ̀ wá ń dùn pé yes, mo ní màá pa mo dẹ̀ pa. Inú ẹni tó ní ọfà ó ń dùn. Inú ọfà tó bá ẹran, inú ẹ̀ ń dùn. Sáwọn ló yẹ kán máa dunnú ni. Àbọ́ba tó kọ́ wọn bí wọ́n ṣe lè mú. Nínú ẹ̀kọ́ Imam Ghazali ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. Nípa bí èèyàn ṣe dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, tá a sì dúpẹ́ lọ́dọ̀ èèyàn. Imam Ghazali ó ní àwọn èèrà méjì kan. Èèrà ń kọjá lọ lórí pépà. Ó wá rí i pé wọ́n kọ nǹkan sórí pépà. Ní tí wọ́n kọ sórí pépà yẹn ò yé. Èèrà wá ń sọ wípé oore ńlá màlélẹ́ yìí. White ní pépà yìí tẹ́lẹ̀. Báwo ni wọ́n ṣe fi nǹkan kan sórí ẹ̀ yìí? Ó yẹ ká yin ìwọ ink tó dára sórí pépà yìí pé sẹ́ ló ṣe. Ink bá sọ̀rọ̀ bí ènìyàn nínú ọ̀rọ̀ Imam Ghazali. Ink sọ̀rọ̀ bí ènìyàn, ó lẹ́mìí kọ́ lẹ́yìn o. Ẹ lọ yin pẹ́ẹ̀nì, ẹnu pẹ́ẹ̀nì ni mo ti jáde. Ọba tún kọjú sí pẹ́ẹ̀nì. Pẹ́ẹ̀nì iṣẹ́ ló ṣe àwa kí ọ. Pẹ́ẹ̀nì ni ẹ mọ́ ṣe kí mi. Ọwọ́ tó mú mi dání ní kẹ́yìn. Tọ́lọ́wọ́ yẹn ní control mi. Ó lọ bá ọwọ́ àwa kí ẹ lórí iṣẹ́ ńlá tó ṣe. Ọwọ́ ni ẹ mọ́ ṣe yìn mí o. Tẹ́ ẹ bá yin anybody, bọ́dì tí mo tara ẹ̀ jáde ní kẹ́ ẹ lọ yìn. Wọ́n lọ bá bọ́dì, ìrẹ́ bọ́dì, àwa kí ẹ. Bọ́dì lèmi kọ́ lẹ́yìn. Ẹ lọ yin brain tó gbé kinní yẹn jáde. Òun ni kẹ́yìn. Wọ́n bá lọ bá brain, àwa kí ẹ lórí iṣẹ́ tó dáa tó ṣe. Ó lẹ́sẹ̀ wá kí mi.
ọba tó ní ẹ̀mí tó control brain ní kẹ́ẹ̀kí. Ẹ̀mí òkú kì í ṣe nǹkan kan, ẹ̀mí yẹn kọ́ ló ṣiṣẹ́, kì í ṣe nǹkan kan ló ṣe tí kì í bá ṣe ẹ̀mí tí ń bẹ lára ẹ̀. Tàwa ló lẹ̀mí. Yas'alunaka ani ruhi qul ruhu min amri rabbi. Wọ́n bọ̀ wá bi ẹ́ léèrè nípa ẹ̀mí. Sọ fún wọn pé ní tá à ń pè lẹ́mí is absolutely the heavy of Almighty Allah. Àṣẹ Ọlọ́run ni tí ń jẹ́ ẹ̀mí. Wa ma utitum minal ilmi illa qalila. Àfún yín ní nǹkan kan lára ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí díẹ̀ la fún ènìyàn. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, ọba tó dá wa ti sọ fún wa nínú Al-Qur'an pé tẹ́ ẹ bá ń dúpẹ́ ma yaf'alu Allahu bi'adhabikum ba'da ta'awuz wal basmala. Tẹ́ ẹ bá ti ń dúpẹ́, èmi Ọlọ́run mọ̀ ṣàlékún rẹ̀. Wà á máa tẹ́ ẹ bá ti ń dúpẹ́, tẹ́ ẹ sì gbà pọ́lọ́run ló ṣe é. Wa kana Allahu shakiran aliman. Èmi Ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan ni mí, ọba tó ní ẹ a máa dúpẹ́ fún ẹ. Kádúpẹ́ f'Aláùsá tẹ̀bẹ̀ kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà tàbí ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsá tí. Gbogbo ẹ̀yin tí a kó lóríire, ẹ̀yin tí a kó níyàwó tán, gbogbo ọmọ sùkúù, gbogbo tíṣà. Tani yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwọn dúpẹ́ lọ́dọ̀ ìjọba President Tinubu, ọmọ olódòdẹ. Gbogbo ìgbà la máa ń ṣàdúrà àṣeyọrí fún president wa. A máa ń ṣàdúrà. A mọ̀ pé pride ilẹ̀ Yorùbá ni President Tinubu. Àwọn tí ń bá fà, àwọn náà mọ̀ yìí pé ọpọlọ yìí pé jù. Ọ̀sán yìí ni mo tún wo kinní kan ni mo tún kẹ́kọ̀ọ́ kélé tí mo ti kọ́ pé wọ́n interview bàbá kan tó dìbò. Àbá sọ fún àwọn tó interview rẹ̀ pé èmi ló kọ́kọ́ bi léèrè ọ̀rọ̀. Màá kàn sọ díẹ̀ nínú nǹkan tí ń ṣe nínú ìjọba ni o. Mi ní sọ tán o. Tó bá dọjọ́ mi ò lè gbé mi wá. Àwọn eléyìí ó jíwèé mi wò. Wọ́n ó jíwèé mi wò. Ẹ wo ọpọlọ. Bí eré bí àwàdà lọ́rọ̀ yẹn, àmọ́ wisdom ń bẹ́ẹ̀. President Tinubu, ọmọ olódòdẹ, Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú dáa. Oore tí ń bẹ lọ́wọ́ yín ò ní bọ́ sọnù. President Tinubu, oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Ọmọ olódòdẹ, oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Èṣù ní ìdínà oore rẹ̀, oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. We are in celebrating mood. We are very happy. Àṣàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, òní ṣubú dànù. Bàbá yin apó ká yin ọfà. Agbára federal government ti pọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo contribution ti yín náà, ọba tó níyàn ọ̀dà yín lára. Àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo security men, gbogbo uniform men, sójà ni, DSS ni, ọlọ́pàá ni, gbogbo ẹni tó ṣe wàhálà táwọn tí wọn kó yìí tí wọn fi bọ́, ẹ̀yin náà ò ní bọ́ ha. ẹ ní bọ́ ha. Ọmọ yín ò ní ha, àwa náà ò ní ha. Lábáríkà Al-Qur'an, gbogbo uniform men, ẹ kú iṣẹ́, ẹ kú àkínṣe, Ọlọ́run ó san yín lẹ́san dáadáa. Ẹ wá rí gbogbo àwa tá a wá jára lù tí gbogbo wa náà pariwo well done, God bless you all. Gbogbo tó ń kálukú ṣe, Mùsùlùmí tó bẹ lọ́hùn, Kírísítẹ́nì tó ṣàdúrà, àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà pariwo, gbogbo ọ̀nà tó ń kálukú gbà ṣàṣà ti rí resort la need, resort ti dé, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bó ṣe wá rí yẹn,